olólùfẹ́ ìkànnì wa bó ní nǹkan akú ọdún akúyèdán ẹ̀mí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé láì gbára wa lákòókò ṣé wọn agboola lórúkọ tèmi níkànnì Jugba Master. Ẹ kú bẹ́ẹ̀ ṣì ń darapọ̀ mọ́ wa o. Oore ọdún yìí àtèmi àtẹ̀yin kò ní gbẹ̀yìn nínú ayé wa. Àjọ lo oore ọdún yìí àjọ lò gbókútakúta ni. Nígbà tí Trump tó strike Sokoto tí ìròyìn kan dẹ̀ jáde pé tó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ ń pẹ́ o, gbogbo wa la kan sára sí bàbá wa ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu pé wọ́n kú iṣẹ́ takuntakun léyìí tó dẹ̀ jẹ́ kí ìpànìyàn kó má wáyé ní December 25 tá a ti rírú ẹ̀ ti pẹ́ tí ò sí ọjọ́ ọdún kérésì táwọn ará bíi tẹ́rọ́rìstì tí wọ́n ò pa àwọn olùjọ́sìn. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu, káàkiri àgbáláyé ni wọ́n ń kí wọn tí wọ́n ń yìn wọ́n. Kódà èrò ọkàn àwọn míì ti ń yí padà pé bí Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ ṣe mẹ́jọlá o lórí èyí ìgbésẹ̀ tó gbé yìí o, àwọn ó tọ́ èmi kì í fẹ́ lọ ibẹ̀ yẹn lọ títí tí kó má dàbí ìpolongo, ṣùgbọ́n a fún yín ní àrídájú kan pé bó bá ṣe ń lọ bó bá dẹ̀ ṣe rí láṣì máa sọ fún yín gẹ́gẹ́ bí èrò tiwa lórí ìkànnì yìí. Bá a wí àkù, bá a wí ọ̀rọ̀ là ń lọ. Ẹni tó bá pa ni kó má kú mọ́ kó jù sáyé, ṣùgbọ́n a mọ̀ wípé gbogbo ẹni tó bá mu omi tí ó sì ń gba atẹ́gùn sára tó bá ro ibi sí ọmọ làkejì, bíbi yẹn bá jẹ́ ọlọ́njẹ́ ó jẹ́ ni. Ṣe rí ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìstì tá à ń sọ yìí lẹ́yìn strike ti Sokoto tí Gumi ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, a fẹ́ rí ìgbésẹ̀ míì dàbí alára. Èyí ló wá jẹ́ kí a máa rò ó àbí káwọn èèyàn máa rò wípé àbí ìjọba ti yọwọ́ kúrò nínú gbígbógun ti àwọn agbésùnmọ̀mí ni, ṣé torí òṣèlú ni àbí torí agbára Gumi. Torí bí Gumi ṣe ń sọ̀rọ̀ ìyàlẹ́nu ló ń jẹ́ fún gbogbo ènìyàn pé Gumi sì wà nílé ẹ̀ tó ń sọ̀rọ̀ tágbára ìjọba àmọ́ bóyá ó kà tàbí kò kà. Ẹ má jà sọ pé agbára ìjọba ò kà. Amúnimóògùn níjọba, kò sì sẹ́ni tí agbára ìjọba ò lè ká àfi tíjọba ò bá tí ì ṣetán láti mú nítọ̀hún. Ṣùgbọ́n kí níjọba ń dúró dè pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìdàlúrú tó ń jáde látẹnu Gumi? Ìbéèrè nìyẹn o. Ẹ wá gbọ́ ibi tá a tún bára wa ní Maraba l'Àbújá nígbà tí àwọn àlùfáà méjì kan fara káásá àwọn agbésùnmọ̀mí. Wọ́n lọ ilé ìjọsìn bá a ṣe gbọ́, wọ́n gún wọn yánnayànna, wọ́n farapa yánmayànma nítorí ìkíni. Bá a bá wí tán wá ní wọn ò àtáàkì àwọn kìrìsìtẹ́nì. Sọ́jọ́ iléyá lọ́jọ́ crossover, wọ́n lọ fún sìn crossover. Ṣóníṣẹ̀ṣe àwọn priest àwọn oníwàásù méjèèjì, torí pé òótọ́ ọ̀rọ̀ a máa korò lára àwọn èèyàn wa. Tí wọ́n bá ń fi ti àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn bojú díẹ̀ ni, kí wọ́n má bàa sọ wípé wọ́n fẹ́ pa kìrìsìtẹ́nì run. Nǹkan tí wọn ò fẹ́ káyé ó fura sí tí wọ́n ṣe àtáàkì mọ́ṣáláṣí àtàwọn mùsùlùmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan òní Trump gbé jáde yẹn. Ṣùgbọ́n béèrè àwọn ènìyàn ni wípé kí ló stop? Torí pé ọ̀rọ̀ Gumi gan dá wàhálà alẹ̀ sí ni. Irú agbára wo ni Sheikh Gumi ni? Wọ́n àtàkì àwọn priest ní Àbújá ní Maraba. Kì í ṣe pé wọ́n ti rí ẹnìkankan mú o nínú àwọn tó àtàkì wọn. Ẹ tún wá gbọ́ o. Tọwọ́ wọ́n ní police station tó wà lọ́wọ́ wọn dáná sun nípínlẹ̀ Ondo táwọn yẹn sì tún farapa. Ibi ẹ ti lọ àtàkì àwọn èèyàn náà lóńdó lẹ́ẹ̀lẹ́mẹ̀ nílẹ̀ Yorùbá ń bí. Ṣe rí tí ọ̀wọ̀ yẹn ti léra jù. Bó dẹ̀ ṣe wá léra ẹ̀, irú ọkàn tèmi rèé. Kí ni gómìnà Ayédàtiwa kí ni wọ́n ń ṣe lórí ètò ààbò, pàápàá jùlọ ètò ààbò inú igbó
ìpínlẹ̀ Ondo. Ṣé àwọn kì í gba security vote rárá? Wọ́n à láwọn ọmọ ìlú tí wọ́n lè dira fún gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ sínú igbó wọn. Ká kí olóògbé Akérédolú dáadáa gbogbo ìgbà tó a bá rántí ẹ̀, torí pé bí ó bá sí Akérédolú kò ní sí Àmọ̀tẹ́kùn. Àwọn Màlàmí àti Buhari gbógun ti Àmọ̀tẹ́kùn dọ́là ni wọn ò fi tí ì máa lo irinṣẹ́ tó dára, wọ́n sì ń gbìyànjú. Bàbá wa gómìnà ìpínlẹ̀ Ondo Ayédatiwa lórí ètò ààbò ayé ò rọ́wọ́ yín rárá o, torí nílẹ̀ Yorùbá ìpínlẹ̀ yín ló worst jù nípa ọ̀rọ̀ àwọn tẹ́rọ́rìstì yìí. Ẹ lè máa gbìyànjú lábẹ́nú ṣùgbọ́n ayé ò rí, ayé ò rí. Ẹ wá nǹkan kan ṣe lórí yẹn. Wọ́n ti ń àtàkì ìpínlẹ̀ Ondo jù. Ẹlẹ́kejì, ṣé a nílò more strike látọ̀dọ̀ Trump wọn, látọ̀dọ̀ US military pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí? Gbogbo ẹ̀dá tó bá wà lẹ́yìn tẹ́rọ́rìstì ẹni ibi ni wọ́n, ìkà ni wọ́n. Ẹ̀mí àwọn ènìyàn ń ṣòfò lójoojúmọ́. Gumi sì ń jáde ó sì ń sọ̀rọ̀, ìjọba ò sì rí Gumi mú. Àwọn tí Gumi ń kàmpéènì fún pé kí wọ́n máa bá discuss, àwọn yẹn àti Gumi èṣù ń gbé ẹ àsìtáàní ń gbénu wọn. Ọmọ Nàìjíríà, ṣé ẹ rò pé àsìkò tó láti pariwo fún ìjọba pé ẹ fọwọ́ òfin gbé Gumi? Ní tó ọmọ Nàìjíríà fẹ́nu. Bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣé ń ṣojo ni? Ṣẹ́rù ń bà yín ni? Ṣé election 2027 ni ó ń ṣe yín àbí báwo? Tó bá jẹ́ lóòótọ́ lọ́rọ̀ tí wọ́n ní ẹ sọ nígbà tí àwọn Nkan Christian Association of Nigeria wá, tẹ́ni ẹ sọ pé kán má wọrí o, ẹ̀ ń wá ìrànlọ́wọ́ mọ́ ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ Turkey, ó yà wá lẹ́nu. Ṣé omi ò ti fẹ́ máa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu? Mo béèrè lórí ètò mi kan pé àbọ̀rọ̀ Gumi ló fẹ́ padà ṣẹlẹ̀. Ààrẹ mélòó la ní? Àwọn ìwà tí Gumi ń wù ó ń fún àwọn tẹ́rọ́rìsì lágbára sí ni. Gumi kọ́ ló ń ṣèjọba, bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Orí yín àti orúkọ yín ní gbogbo tó ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Táyé Jonathan ti lọ. Táwọn èèyàn ń sọ ni pé tẹ́ ẹ bá sọ pé ẹ̀ ń ṣètò ààbò, ayé ò tí ì rí báyìí. Èyí tí wọ́n rí ní strike ti Trump, tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ òpònú tí Gumi ń sọ, wọ́n lè wá wòran. Ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ á wo nǹkan tí ọ̀rọ̀ tí wọ́n fi léde láti iléeṣẹ́ ààrẹ lórí ọ̀rọ̀ Gumi. Ìjọba ò tiẹ̀ dẹ́rù bá Gumi débi pé wọ́n ó gbé. Irú ìlú wo la wà yìí? Níbi tí àwọn tó ń sponsor terrorist tí wọ́n dẹ̀ mọ̀, tí wọ́n ti ní àwọn tí korúkọ wọn látàyè Buhari, tí wọ́n ń kówó fún wọn, kó ń jẹ fún wọn, tí wọ́n ń ra irinṣẹ́ ogun fún wọn, àwọn tó wà lẹ́yìn wọn, àwọn tó ń bá wọn gba ransom, àwọn tó ń bá wọn negotiate, tá a dẹ̀ mọ̀ wọ́n tí owó òfin ò ti gbé kankan nínú wọn. Irú ìlú wo la wà yìí? Ṣé ẹ rò pé a need more strike? Ṣé ẹ rò bẹ́ẹ̀? Mo béèrè ni o. Ẹ wo ibi tá a bára wa ní ìsìn crossover. Wọ́n ṣe àwọn oníwàásù méjì ní Maraba, wọ́n ṣe wọ́n yàmàyàmà. Wọ́n lọ ìpínlẹ̀ Ondo, Ọlọ́run ló mọ iye èèyàn tí ó fara pa ń bẹ̀ yẹn. Wọ́n ṣe bẹ̀ náà yàmàyàmà. Ìjọba ẹ sọ fún wa tó bá jẹ́ pé agbára Gumi pọ̀ ju agbára ìjọba lọ, àti pé wọn ò lè fọwọ́ òfin mu, tàbí ìdí tí wọn ò fi lè tí ì mu, tàbí tẹ́ ń rò tẹ́ ń retí, tàbí ká sọ pé kò tí ì ṣe dojú ẹ̀, ká sọ pé òfin ò tí ì mu.
torí òfin tẹ́ ẹ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá a fi lè pèèyàn ní terrorist. Gumi ti lu òfin yẹn extraordinary. Gumi ti lù ú. Àwa kọ́ la mòfin, àwa kọ́ la gbófinró, ṣùgbọ́n tí ìwà ò di pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ sílẹ̀. Ọmọ Nàìjíríà tí ẹ bá dákẹ́ tari ó bá dákẹ́. Tí ẹ bá fẹ́ kí Àsìtánì kúrò lórílẹ̀‐èdè yìí níbi tọ́rọ̀ ń lọ yìí, àfi ká pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu kán túbọ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Trump àti ilẹ̀ Amẹ́ríkà. Ṣé rọ́rọ̀ òṣèlú ọ̀tọ̀ ló wà o? Bílùú ò bá dàrú lẹ́yìn ṣèlú o, lẹ́yìn rí ìlú ṣe o. Béèyàn bá gbìyànjú táyé bá ń kí tó bá yìn more ni o, wọ́n expect more of it. Instead of more of it, ó ń drop ní sà. Ẹ má jẹ́ kí ìfẹ́ táwọn èèyàn ní sí ẹ má jẹ́ kó drop. Àríṣe láríkà, àríkà ní bàbá àrègùn. Ẹ ń gbìyànjú, gbogbo ayé lórí àtakò jọba yín. Ṣùgbọ́n bí tí kò bá ti sí ààbò, ayé máa sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá ọ̀rọ̀ ẹ lọ fọkànbalẹ̀. Ayé ò fọkànbalẹ̀. Àwọn tó kàn ló mọ̀. Àwọn tí wọ́n gún ní kúgùn ní Maraba àtàwọn tí wọ́n ṣe léṣe ní Ọ̀wọ̀ ní crossover night, àwọn náà mọ̀. Àwọn ẹbí wọn ló mọ̀. Gbogbo yín, gbogbo ẹ̀yin aráàlú olóṣèlú, ẹ̀yin àwọn èèyàn ńlá látàwa kan à ń gbádùn ọdún nínú ilé wa, inú ìrora làwọn kan wà. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Lórí kíni? Lórí kíni? Gumi ní kẹ́ ẹ ṣe nǹkan tán ń fẹ́ fún wọn. Kí ni wọ́n ń fẹ́ tẹ́ ẹ̀ tí ìmọ̀ ṣe fún wọn? Ṣé wọ́n jáwọ́? A dẹ̀ sọ fún yín pé wèrè ni wọ́n fi ń wo wèrè, iná fún náà ni. Ìwọ̀nba tí wọ́n ṣe ní Sokoto, a rí fídíò ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n tú síta tí wọ́n ń sá lọ, tí wọ́n ń kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Tírú ẹ̀ bá léra bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin, ẹ mọ̀ pé a máa lálàáfíà. Anyway, ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ dọwọ́ yín. Àwọn pípù tí ń sá kúrò nínú àwọn gbó north torí wọ́n mọ̀ pé ibẹ̀ ni Trump dojúkọ. Bó lẹ ṣe fẹ́ ṣe ètò ààbò tilẹ̀ Yorùbá? Ṣé tí ń gbáradì sí òdìgbà tó bá ṣẹlẹ̀ tí wọ́n bá wọgbó tán kẹ́ẹ̀tún máa pariwo wọ́n wà ń gbá wọ́n wà láwo? Báwo wọn ò ṣe ní dégbà àtàwò yẹn? Ìjẹ́ ìpera ayé jọ, ìjẹ́ ń ṣètò ẹ̀. Àwọn ètò tẹ́ ń ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá, àní kẹ́ ẹ pariwo ẹ̀ síta, àwa kàn ń béèrè ni, àní kẹ́ ẹ sọ fún wa. Ṣùgbọ́n ẹ ní lọ́kàn pé ẹ gbọ́dọ̀ ṣe. Torí tẹ́ ẹ bá sọ kọ́ mọ̀ jẹ́ pé ìbẹ̀lẹ̀ àwọn ẹni bí, torí ẹni bí wà lé ó wà lóde ni wọ́n máa lọ dúró sí. Gbogbo ẹ̀yin alábọ̀dé náà ẹ bá ń bẹ̀ o, ọmọ Nàìjíríà, lórí ọ̀rọ̀ Gumi. Ẹ jẹ́ á bẹ̀ ìjọba ká tiẹ̀ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀, ká tiẹ̀ fọwọ́ òfin mú. Ṣé kò tí ì lùfin ni? Ẹ sọ fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sọ́pọ̀tà terrorist tẹ́ ń kówó fún wọn, tẹ́ ẹ ní nǹkan kan ṣe pẹ̀lú wọn, igi yín ọmọ wọ́wé lójú ẹ̀mí yín ni o, dórí ọmọ. Ẹ ní pààyàn kẹ́ ẹ tún jí padà. Ẹ̀yin náà ò dẹ̀ ní ju sáyé. Kànáà kẹ́ẹ̀kan ronú pìwàdà kẹ́ ẹ kúrò nínú ìwà ìpè kílẹ̀ ń wá, kílẹ̀ fẹ́ ní, kílẹ̀ fẹ́ gbé lọ sọ́run alákejì. Ayé pariwo ń gbà tán bí wa ni, ẹ kú ewu ọmọ o. Nígbà tá a bá tún kú, ayé á tún pariwo náà ni wọ́n á tún ké. Bí ẹ ṣe rẹ́ nígbà tán bí wa tán pariwo, wọ́n á ké, wọ́n á pariwo ńgbà tá a bá lọ tán. Ìtumọ̀ pé kò sẹ́ni tí ò ní kú. Irú ikú tí ó pọ̀ ní kálukú wa la mọ̀. Ìtẹ́ ń gbé ilẹ̀ yìí lórílẹ̀‐èdè yìí, tí àwọn alágbára ń gbé ilẹ̀ yìí, tí àwọn alágbára tí ojú wọn tí ẹ dẹ̀ lórúkọ wọn tí ẹ dẹ̀ ń sọ fún apá ní wà lẹ́yìn terrorist, tí ẹ dẹ̀ tún ń bàjọba ṣèjọba tí ó ti sí nǹkan tó ṣẹlẹ̀. Allegedly ni o, èmi ò mọ̀ wọ́n o, à ń gbọ́ ni o. Lágbájá ó ń bá màtàkínní kan oríṣiríṣi ń dakọ̀ oríṣiríṣi, àwa ò mọ̀ wọ́n. Tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n wà nínú ìjọba, báwo la ṣe fẹ́ yege nínú ìjà
tá a fẹ́ gbógun ti àwọn terrorist. Ṣé terrorist lè tán? Irú ọ̀nà tó bá wù kó máa gbà, even kó jẹ́ pé òun bá wọn lọ ra oúnjẹ lásán, òun lọ bá terrorist ra oúnjẹ lásán, tí ìṣòwò rẹ̀ ló fi ń rà, wàá rí ìbínú Ọlọ́run. Mọye ẹ̀mí tí wọ́n ti gba, wo bí wọ́n ṣe ṣe àwọn èèyàn tí wọ́n sì ń dú èèyàn lójú ẹ̀ láìkú. Bẹ́ẹ̀ bá kú gan sọ́yẹ ká fọ̀bẹ sí lára ni. More strike. Ṣagbára ti pin ni lọ́dọ̀ Trump àti lọ́dọ̀ ìjọba àpapọ̀. Ṣé káyé kó tún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà bí wọ́n ṣe ṣe kó tún máa ṣe bẹ́ẹ̀ lọ? Bàbá kò lè pè yín sà. Ṣé ẹ pẹ́ ti ṣe dáadáa gan lórí strike àkọ́kọ́ yẹn, ṣùgbọ́n kò lè pè yín. Ìdí tí ò ṣe lè pè yín ni wípé orúkọ yín láyé ò mọ̀ dá, ìjọba yín láyé ò mọ̀ pariwo. Ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà? Báwo lẹ ṣe fẹ́ ṣe? A gbọ́ pé wọ́n ń ṣẹlẹ̀ rú káàkiri, ṣùgbọ́n ẹ jẹ́ ká rí àpẹẹrẹ pé ẹ sinmi. Ayé tó ti wá ń fẹ́ yín, wọn ò ní padà lẹ́yìn yín o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, mi mọ nǹkan tí mo lè sọ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Zamfara, táwọn ọmọ ọbẹ̀ tí wọ́n mú olórí bandit bẹ̀ tí wọ́n gé orí ẹ̀ lójú ẹsẹ̀. Bàbá wa Ayédàtiwa nípínlẹ̀ Ondo, ẹ ra àwọn irinṣẹ́ tó dára fún àwọn Àmọ̀tẹ́kùn, wọn ń gbìyànjú. Ó kàn jẹ́ wípé tí wọ́n bá ti mú àwọn ará bí, wọ́n ń fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ò fọwọ́ sí kán mòfin lọ́wọ́ ara wọn kán mú lò. Ìtọ́ yẹ kán ṣe náà ni wọ́n ń ṣe. Ṣùgbọ́n àkànrán ilé tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Zamfara ni. Ṣùgbọ́n àwa ò sọ pé kán máa ṣe bẹ́ẹ̀. Ní Zamfara, wọ́n gé orí olórí bandit yẹn lójú ẹsẹ̀ tán, forí ẹ̀ sóṣì kiri. Níbi àhánà òfin àwọn lé agbófinró lọ́wọ́ gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó dáa bẹ́ẹ̀. Ó dáa bẹ́ẹ̀. Ṣùgbọ́n bàbá wa Ayédàtiwa nípínlẹ̀ Ondo, ibẹ̀ ló pọ̀ sí jù o. Ó kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá. Gumi, alágbára lé alágbára oko. Ọmọ Nàìjíríà, ẹ mọ́ gbàgbé, ẹ mọ́ sùn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní crossover night l'Abuja, ní Maraba àti ní Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo, ó fi ń yé wa wípé àwọn ará bí ò sinmi, wọn à dákẹ́. Ó fi yé wa wípé wọ́n ń sá wọnú igbó wa nílẹ̀ Yorùbá. Bá a bá dákẹ́, tara wa ò ní bá wa dákẹ́ o. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ṣeun Agboola lórúkọ tèmi. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, a kí yín ẹ kú iṣẹ́. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ o, àfẹni tó bá forí tì títí dópin. Bẹ́ẹ̀ bá forí tì, orí yín ò ní pa. Ẹ máa ṣe àṣeyè àti àṣeyege, ṣùgbọ́n ọwọ́ yín ló wà o. Ẹ má wo Gumi níran o. Bí bẹ́ẹ̀ kọ́, yóò ba ìjọba ìjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ terrorist. Ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ẹ ṣeun gan.